jẹ́ kí n sáré gbé ẹ débẹ̀. Eléyìí ni àṣírí téèyàn máa fi ń borí ọ̀tá, téèyàn máa fi ń ṣẹ́gun ọ̀tá lọ́dọ̀ àwọn tí wọ́n bí wa. Iṣẹ́ ńláńlá ni. Bó tilẹ̀ wù kọ́tà rẹ pọ̀ tó, tó bá lọ gbìyànjú tí mo fẹ́ sọ fún ẹ yìí, wàá borí àwọn ọ̀tá ẹ̀. Má kóyán ọ̀tá kéré o, ọ̀tá burú o. Tàbá rẹ́ni tí ò soríire láyé, kí ni ń disturb ẹ̀? Ọ̀tá ni. Ẹni tí ò bẹ́gbẹ́ pé kí ni ìṣòro ayé rẹ? Ọ̀tá ni. Má wàá kóyán ọ̀tá kéré. Jẹ́ kí n fún ẹ láṣìírí àgbàlagbà yìí kọ́ lọ lè ṣe kí wọ́n náà lè borí ọ̀tá rẹ kó lè di aṣẹ́gun. Lọ lè wá àwọn àlùfáà tí wọ́n lè bọ́ jókòó. À ń pe súrà kan ní súràtù Yasin. Àwọn méje ni wàá wá tí wọ́n bọ̀ jókòó rẹ̀. Sọ́wọ́n àwọn méje tí wọ́n bọ̀ jókòó rẹ̀ yìí, ó fi Ọlọ́run kọ́ wọn lọ́rùn pé Yasin yẹn kán dákò kan bọ̀ ká kó pé. Ìwọ tó wá ní àdúrà yìí gangan tó fẹ́ ṣẹ́gun ọ̀tá rẹ, tó fẹ́ borí ọ̀tá rẹ, wọ́n á wá lọ lè ra aṣọ white ọ̀pá 5. Tó bá ra aṣọ white ọ̀pá 5 yẹn, wọ́n á wá tẹ̀ sáàrin, wọ́n máa juwọ́ sáàrin. Ìwọ máa jókòólẹ̀ láàrin wọn. Wàá máa wá tọrọ tó o bá ń fẹ́, wàá máa tọrọ oore, wàá dẹ̀ máa dàníyàn nípa àwọn ọ̀tá tí wọ́n ń dínà oore rẹ tó jẹ́ kó soríire. Níbi tí wọ́n bá ti ń dàníyàn yẹn, àwọn méjèèjì yẹn wọ́n máa ráǹdì ẹ. Wọ́n máa wá ṣe kíni, wọ́n máa sa súràtù Yasin yẹn. Tí wọ́n bá wá ń sa súràtù Yasin yẹn lọ́wọ́, ẹ ti lọ lè gbìyànjú ẹ lọ gẹ́ẹ̀tì ẹran. Bẹ́ẹ̀ bá lágbára àti lo àgbò, ẹ ti so ẹran yẹn mọ́lẹ̀. Téèyàn bá wá lágbára àgbò, èèyàn lè lo òrúkọ. Ẹ ti so ẹran yẹn mọ́lẹ̀ tí wọ́n bá ti ń ṣàdúrà yẹn. Ẹ wá lọ lè ra ọ̀bẹ tuntun. Iṣẹ́ tí ń fọ iṣẹ́ tó ní agbára ni o. Tọ́já sí pé béèyàn bá ṣiṣẹ́ yẹn tán, téèyàn bá fi lè parí iṣẹ́ yẹn tán, èèyàn ó gbọ́ kú àwọn tó pọ̀ o. Èèyàn máa gbọ́ kú àwọn tó pọ̀, láwọn tí wọ́n ń bínú yẹn, láwọn tí wọ́n ń dínà oore yẹn. Tọ́ bá dẹ̀ ti gbọ́ kú wọn, dákun mọ́ débẹ̀ lọ lè kí wọn, èèwọ̀ tó wà ń bẹ̀ nù. Tọ́ bá wọ́n ń ṣe súràtù Yasin lọ́wọ́ láwọn méjèèje, tí wọ́n jókòó lérí aṣọ funfun tó ń dàníyàn, tó ń ṣépè lọ́tà, tó ń tọrọ oore. Ìtọ́ bá mú wọn, tọ́ bá fi lè parí súràtù Yasin yẹn tí wọ́n ké útúbà rẹ̀ tán, ẹnìkan dìde nínú àwọn méjèèje. Wọ́n wá lọ lè yọ ọ̀bẹ yẹn, wọ́n á ti fi sínú iná. Tọ́bẹ̀ yóò ti pọ́n, gbogbo bí wọ́n ti ń ṣàdúrà yẹn, ọ̀bẹ yóò ti wà nínú iná. Àǹtí mi kan wá ń bẹ tí wọ́n hàn sára ọ̀bẹ yẹn lókọ̀ rẹ àtòkọ̀ ìyá rẹ. Ọ̀bẹ yóò ti pọ́n. Tó bá ti ṣàdúrà yẹn tán, wọ́n á wá lọ lè tán bá ti ké útúbà tán tí wọ́n parí súràtù Yasin yẹn, wọ́n wá lọ yọ ọ̀bẹ yẹn nínú iná, wọ́n wá fi du ẹran yẹn. Ọmọ ìyá mi, iṣẹ́ ọ̀tá tó ní agbára ni. Tó o bá gbìyànjú rẹ̀, wàláhì wa Rabbul Kaaba, ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wàá dẹ̀ borí ọ̀tá rẹ̀, ìwọ náà ó rí dáadáa ṣe láyé. Assalamu alaikum.